iṣẹ́ àlùbáríkà mọ́ ní iṣẹ́ olùkọ́ni káàkiri wa ní tíṣà lọ́dọ̀ àwọn ọlọ́run wọn pè ní màlíìmù. Kò sẹ́ni tí ọmọ lẹ́kọ̀ọ́ tí ò lè gúnlé ayọ̀ tọ́kọ nítorí ọkàn tó dáa, tọ́kọ nítorí àníyàn tó dáa. Iṣẹ́ olùkọ́ni a lè máa wò pé wàhálà ń bẹ́ẹ̀ lónìí ṣùgbọ́n àtúbọ̀tán rẹ̀ dáa. Àtúbọ̀tán wo náà lọ́dà ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ti pè rẹ̀ lólùkọ́ tó sì ṣe torí tọ́lọ́run àtòrí àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀san ń bẹ fún ẹni bẹ́ẹ̀ nígbà tẹ́lẹ̀ bá ń sẹ̀mí láyé tẹ́lẹ̀ náà bá tún kú tẹ́nà wallahi láti oore tó ń bẹ fún ẹni bẹ́ẹ̀. Ìrẹ́tọ̀ ń wò mí ní bàbá ní màmá ẹni káà náà mójútó ṣe ọ̀dọ́ wa pàápàá jọ iṣẹ́ olùkọ́ni wallahi iṣẹ́ tó lálùbáríkà ni. Kò sẹ́ni tí ọmọ fi àníyàn rẹ̀ kọ́ ọmọ ọlọ́mọ tí ọmọ ayé ọmọ tiẹ̀ náà lè dáa. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bu omi rin ọgbọ́n ọlọ́gbà wallahi walladhi nafsi biyadi irú ẹni bẹ́ẹ̀ wallahi yóò gúnlé ayọ̀. Ẹlọ́gbọ́n àwọn tí wọ́n kọ́lé ńláńlá lónìí, wọ́n ra mọ́tò ńláńlá lónìí, wọ́n wà nípò ńláńlá lónìí. Kí ló fà á? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dá àwọn òbí àwọn ọmọ náà ni wọ́n jẹ́ olùkọ́ o. Bẹ́ẹ̀ ṣe àwọn òbí yìí ẹ̀yin náà gbìyànjú wípé kí ni mo fẹ́ ṣe lẹ̀ táwọn ọmọ tèmi náà ó dé bá ní ọjọ́ ọ̀la. Ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń wò mí yìí nínú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ìsàmáta ibna Adam nkọta àmàlùwù illa min salas. Ó ń tọ́ ọmọ ànábì Adam bá kú tán nǹkan mẹ́ta ni ó máa ṣẹ́kù fún ọmọ ànábì Adam bẹ́ẹ̀. Ibi tí mo fẹ́ lọ bẹ́ẹ̀ pé ó ní àwọn ìnímú yóò tàbà òbí. Òun náà ni ìmọ̀ tí òkú yẹn bá nígbà tí òkú yẹn ń bẹ láyé, ìmọ̀ tó fi mọ àwọn ènìyàn. Ìmọ̀ pọ̀ gan o, either physics, chemistry, biology, mathematics, English, and other subjects like that. Èyí tó wá dáa jù mẹ́rin náà ni kí ni o? Òun náà ni ìlímù tawhidullah. Òun náà ni ìmọ̀ láti bó lè ṣe fẹ́ mọ Ọlọ́run, bó lè ṣe fẹ́ dọ́lọ́run bá mọ̀. Irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa pẹ̀sẹ̀ dáadáa lẹ̀ fún láyé. Irú ẹni bẹ́ẹ̀ bá tó wá tún bẹ̀rẹ̀ míì tí òtún sí láyé náà ẹ̀sẹ̀ yóò ṣe kí ni o? Òtún ní tó ti jọ̀ gbé ìyá ìṣáàmà. Níwọ̀n àbá àsìkò tí gbogbo àwọn tó bá kọ́ lẹ́kọ̀ọ́ yẹn tó bá ti ń lo ìmọ̀ náà. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí táwọn kan ní káàkiri ládùúgbò àwọn ọ̀dọ́ láńgbá ẹni kan lọ engage ara wọn síbi títì àwọn rà kí o lè ṣe títì mọ́ o wàhálà títì jẹ́ ti pọ̀ jù kí ni orí bẹ́ẹ̀ o wàhálà lè pọ̀ jù tòótọ́ ṣùgbọ́n èrè àti oore tí mẹ́mẹ́ kì í ṣe kékeré o. Bẹ́ẹ̀ ṣe máa ń wò mí yìí ẹ̀yin dẹ̀ gbìyànjú láti mọ fọ́nfọ́nrá yìí káàkiri ayé táàpẹ́tàpẹ́ ní share ẹ máa share rẹ̀ kádẹ́ subscribe sórí péjì yìí Imam Olúwakẹ́mi TV pẹ̀lú ògo tọlọ́hun ọba Allah subhanahu wa ta'ala ọwọ́ láti gbẹ̀tọ́ wa o. Yálà àwọn táwọn bájọ bá ṣiṣẹ́ olùkọ́ni lọ́wọ́lọ́wọ́ báyìí ni àbí àwọn táwọn wà ní ilé ẹ̀kọ́ aládàáni Ọlọ́run dákun yàrá mi wọ́n fojú wa gbolẹ̀ o. Òun gẹ́rẹ́ ọba Allah ọjọ́ tiẹ̀ nìkan kan wa. Iṣẹ́ olùkọ́ iṣẹ́ tó dáa ni o. Iṣẹ́ olùkọ́ iṣẹ́ tí máa ń gbèrè lọ́jọ́ alẹ́ ni lọ́ọ̀tún lósì níwájú lẹ́yìn kí wọ́n ti fà níyàn lè ṣe eléyìí ó mú tiẹ̀ wá eléyìí ó mú tiẹ̀ wá náà ṣe ń mú wáyé náà ni ó tún máa tún dáa fáwọn ọmọ èèyàn náà pẹ̀lú ògùn ọba Allah subhanahu wa ta'ala má jà á fojú sunkún ọmọ kankan o inshallah wala hawla wala quwwata illa billah.